الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها يوم أكي الله ما في فنبي ومحمد صلى الله عليه وسلم الله موسى يباك كيوا هو موسى يباك وتاشي فنبي الله النبي ونا موسى صلى الله عليه وسلم وجه الله mo kí gbogbo wa pé àkó ọjọ́ ńlá ẹni ọlọ́run wa yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ́dọ̀ ọlọ́run ọba. Mo fẹ́ pa kíyèsí wa lórí nǹkan kan ní tó ń ṣẹlẹ̀ ní tí ọba jẹ́ ń ta lè sọ̀rọ̀ lé lórí àbí tá a bá lè gbé síwájú àwọn tí wọ́n ní àṣẹ nílùú láti pé kan bá wa wá nǹkan ṣe pàtàkì jùlọ àwọn tí ọlọ́run bá ní kí àṣẹ ọ̀rọ̀ Islam kó wà ní ọwọ́ wọn ní ìlú Ògbómọ̀ṣọ́ láti bá wa rí sí, àti àwọn tí ọlọ́run ní kí àṣẹ ìwà àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ kó wà ní ọwọ́ wọn láti bá wa rí sí, àti àwọn tí wọ́n ní àṣẹ ìwà ìjókòó àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ láti pé kan bá wa wá nǹkan kan bá wa rí sí lórí rẹ̀. Pàtàkì jùlọ bẹ̀rẹ̀ láti ààfin ìlú Ògbómọ̀ṣọ́ tó fi wá dórí àwọn special committee on Islamic affairs tó fi wá dórí bàbá wa Open Salam kí n bá wa rí nǹkan ṣe sí kìíní. Mo rò pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni bàbá wa Open Salam ni wọ́n jáde káàkiri wípé gọ́vnà rán àwọn níṣẹ́ wípé kí àwọn wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ látàrí rògbòdìyàn tí ń lọ lórí ọ̀rọ̀ ó ṣe imam débi pé àwọn ìkìlọ̀ fi ń wáyé lórí àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ síra wọn. Èyí tó wá fẹ́ jẹ́ ìyàlẹ́nu fún wa òun ni wípé gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé à ń fi ẹ̀tẹ̀ sílẹ̀ à ń lọ rí pa lápálápá. Àwa tájọ wà nílùú láǹjọ ń purọ́ tara wa jẹ tájọ ń ṣe àbòsí fúnra wa. Tí kì bá ipá tàbá wà nílùú lájọ ń ṣe àbòsí fúnra wa. Àtèmi àtẹ̀yìn la mọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílùú Ògbómọ̀ṣọ́ yìí kò jágbára wa lọ nílùú Ògbómọ̀ṣọ́. Àmọ́ ọwọ́ tó ti kan ọwọ́ àti àníyàn burúkú tí ọ̀pọ̀lọpọ̀ tó ní fún ìlú ló bí tí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ tó fi débi tó dé yìí. Àwọn Yorùbá sì mọ̀ sọ kíní kan pé tí a bá dákẹ́ ara rẹ̀ yóò bá dákẹ́ Ọlọ́run bá kò ní sọ Ògbómọ̀ṣọ́ di èrò ẹ̀yìn. Ǹjẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ìta jáde ta gbúrò wípé Ògbómọ̀ṣọ́ ní ìlú kejì tó tóbi ní Nàìjíríà tó jẹ́ city. Ǹjẹ́ eléyìí lásán kò tó mìírù ọkàn wa, kó dà wá, kó pò wá lọ́kàn lọ rúrú pẹ̀lú gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tá a bá wà káàkiri láti wo àyíká àti agbègbè ibi tá a wà láti rí irú ìdàgbàsókè tí ń bá wọn àti irú ìdàgbàsókè tí wọ́n ń bá ìlú Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ sì tóbi tó yìí. Kí ni nǹkan tó lè fà á? Àwọn tí ìdàgbàsókè tó ń bá wọn yìí kí náà ṣe tí ìdàgbàsókè fi ń bá wọn? Àwa tí ìdàgbàsókè ọ̀wà bá wa yìí kí ni nǹkan tó mú wa tí ìdàgbàsókè yóò fi bá wa? Ẹ má jẹ́ ká purọ́ tán wa jẹ, kò sí ìdàgbàsókè kankan tó ń wáyé nínú Ògbómọ̀ṣọ́. Kódà àwọn ìgbèríko tán tó gbéra lẹ́yìn Ògbómọ̀ṣọ́ nísìn ayé tí ń mọ̀ wọn, wọ́n ti ń gbòòrò wọn. Bẹ́ẹ̀ gbogbo àwọn ìgbèríko tẹ́lẹ̀ tá à ń wí yìí àwọn kankan ń bẹ pẹ̀lú wọn láwọn ìgbèríko yẹn tẹ́ bá lọ rí wò wọ́n ni pé ìfẹ́ ìlú wọn, ìfẹ́ àgbègbè wọn wà lọ́kàn wọn, ó jókòó sọ́kàn wọn ju nǹkan míì lọ. Gbogbo bí yóò tán bá wà wọ́n máa fẹ́ gbé ògo bẹ̀, wọ́n máa fẹ́ gbé yọ ni. Sunday Igboho ológun kò lógun, ológbára kò lágbára but ó ní kíní kan
ó ní ìgboyà, ó ní ká wí, ká sọ, ká dúró tì. Lórí ká wí, ká sọ, ká dúró tì tí àwọn èèyàn rẹ̀ fọwọ́ kún fún láti Ilé Ifẹ̀ ló ti bẹ̀rẹ̀. Nígbà wàhálà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. Fọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá follow nǹkan tí ń bá lọ online, tí wọ́n bá mọ history agitation bí ṣe ń wí, bó ṣe ń wá. Sunday Igboho ń agitate ni. Ẹgbẹ́ pé Sunday Igboho kẹgbẹ́ kan jọ pé wọ́n ń ṣe meeting níbi kan, alága tí ń tẹ̀lé Sunday Igboho ní kíní kankan. Àwọn ẹgbẹ́ ọmọ Oòduà kíní kankan wọ́n ń build ẹgbẹ́ lábẹ́ Sunday Igboho, lábẹ́ bí ṣe ń jàjàǹgbara fún ìlú ni. Kì í ṣe pé bí wọ́n sọ pé Sunday Igboho kan group kan àbí kíní kan group tán gbé kalẹ̀ káàkiri ni. Tán ń pè ní agitation nìyẹn. Ibi tí ilẹ̀ bá ti ka mọ́ báyìí kò bẹ́sẹ̀ sọ̀rọ̀ tán bá fẹ́ gbé. Tágbára bá wà, tó bá láwọn tó bá ti lọ, tó bá ti lẹ́yìn. So nǹkan tó sì lé emphasis lé lọ tí sì ń sọ̀rọ̀ lé lórí, náà ni ó gbèsè lórí. Kò sí ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Sunday Igboho. Ní kó Fúlàní wá, àwọn Yorùbá náà ní ń para wọn. Kì í ṣe Fúlàní kankan ní ń pa wọn, kì í ṣàdàmọ̀dì kankan. Ó síbẹ̀síbẹ̀ ń gbà wọn reprove ní ìsìn, ń gbà wọn lébọ̀. Wọ́n sọ dèrò ìlú òyìnbó. Ó dé ìlú òyìnbó tán ní ìsìn. Òyìnbó tí ọkọ̀ tẹ́lẹ̀ ó padà kó òyìnbó padà kàwé. Wọ́n tún lè bá oore ni. Oore tún kún oore fún. Nígbà tí ó padà dé, ó fagbára kan agbára. Ó ṣètò ogun ni bí ó ṣètò ogun ni. Ó fagbára kan agbára nínú ọ̀rọ̀ sísọ. Àwọn ibi tí ò lè tẹ́lẹ̀ òun náà mọ iye ọdún tó ti ṣe láàrin Ifẹ̀ sí Mọdákẹ́kẹ́ tí ń fi lọ, tí ń fi ń bọ̀, tí ń fi ń gọ̀kadà. But ayé ti mọ̀ ní ìsìn bí ṣe ṣe pẹ̀lú gbogbo Aláàfin àtàwọn èèyàn tó ń ṣe kálẹ̀ káàkiri. Ọ̀rọ̀ máa ń wà ní nígbà mi. So mo kàn mú ti Sunday Igboho mo fi ní example wa. Fún ọlá bẹ́ẹ̀ báyé ṣe wá mọ Sunday Igboho, ẹ wo bí ọ̀dọ̀ wọn ti ṣe ń rí ní ìsìn. Compare sọ́dọ̀ wa l'Ógbómọ̀ṣọ́ bí kì í ṣe pé a fi condemn ara wa. Ẹ wo compare rẹ̀ síbí ní ìsìn. Àti àwọn ará Ògbómọ̀ṣọ́ náà ní kì í ṣe lómi nínú ọ̀tẹ̀, nínú gbogbo ẹ̀. A kó nǹkan ọ̀rọ̀ iléèwé Ògbómọ̀ṣọ́ nínú tó lè jágbéga fún Ògbómọ̀ṣọ́. A gbé lọ sí side ọ̀dọ̀ wọn. Ó débẹ̀ tán. Kò tọ́jọ́ kò tóṣù. Ọlọ́run tún lò wá l'Ógbómọ̀ṣọ́ láti pẹ̀sùn kan tó fi ní yunifásitì. Federal University. Àwa wá jókòó síbi ọ̀tẹ̀. Àwa faramọ́ ọ̀tẹ̀. Àwa fẹ̀yìntì ọ̀tẹ̀. Kò wá jẹ́ kárí bí lọ. A ò sì wá sí ojú inú wa ká wá wò pé ṣé ọ̀tẹ̀ yìí ibo ló lè bá wa dé. Ibi tí mo ń lọ gangan ni mo fi kọ́kọ́ fi ọ̀rọ̀ kọ́ gbogbo àwọn tí mo fi ọ̀rọ̀ kọ́ lẹ́yìn náà ni pé mo rí invitation kan tó jáde. Ní invitation ọ̀kan nínú àwọn ìyá wa nínú Ògbómọ̀ṣọ́ tó lọ́n bùkún wọn. Tí wọ́n kọ́ mọ́sálásí tí wọ́n fẹ́ ṣí tàbí tó jẹ́ pé wọ́n fẹ́ ṣí lórúkọ wọn níbi bákan ní mi ò mọ̀. But lórí invitation yìí gbà tí màá mọ gbogbo ẹni tí wọ́n test invitation. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń pè ní guest of honor tí wọ́n ní kan wá. Kristẹni ni wọ́n. Mi kì í ṣe pé mo ń jíjà ẹ̀sìn ìyapa sí ẹ̀sìn nìkan o. But ibi tí mò ń lọ ni wípé ṣé bí àwọn tó gbógun ti kábíyèsí lábẹ́nu wọn gbógun ti kábíyèsí lórúkọ pé torí pé ó jẹ́ Kristẹni ni. Àwọn tá à ń sìn wí náà sì ń bẹ níbi àwọn invitation yẹn náà tó sì dúndú wípé torí pé ó jẹ́ Kristẹni àwọn fẹ́ràn rẹ̀ ní ṣe báwọn náà invite Kristẹni ní ìsìn pé kó wá lọ rí sí mọ́sálásí fáwọn torí nǹkan tán fẹ́ gbà. Lẹ́yìn báyẹn Olúgbọ́n ń tẹ ojú kábíyèsí mọ́lẹ̀, wọ́n wá fẹ́ mọ fún Olúgbọ́n náà lágbára láti fẹ́ mọ ṣe nǹkan tó wá wù lórí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ níwájú Ṣọ̀ún. Wọ́n tún wá invite ẹ̀ pé kó mọ bọ̀ wá bá wọn ṣe mọ́sálásí àtàwọn olóyè míì tó yẹ pé Kristẹni ni wọ́n. Àwọn ẹlòmíì nínú iṣẹ́ ìjọba tó yẹ pé Kristẹni ni wọ́n. Lẹ́ni kan mọ̀ bọ̀. Ìdédé dúró síbẹ̀ yẹn o. Ibi tí mo tún wá ń lọ ní ìsìn ni pé Ádámọ̀ Sàní wá sí ìlú Ògbómọ̀ṣọ́. Lórí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ló ti sọ̀rọ̀ burúkú, ló ti bú kábíyèsí, ló ti yẹ̀yà àpèrè wa Ògbómọ̀ṣọ́. Ó sọ wípé tó pé tágbára bá wà fún òun níjọ́ náà níbi tó ń gbé ti ń sọ ọ̀rọ̀ lọ́wọ́ yìí, wọ́n fa kábíyèsí yọ nítorí Yúnúsà. Níjọ́ náà nínú àwọn tó bá tún ní fídíò rẹ̀ ẹ lè tún wò lọ́dọ̀ yín tàbí kẹ́ gbé sórí platform mi ọkọ̀. But kí ni nǹkan tó wá fẹ́ ṣẹlẹ̀? The same Ádámọ̀ Sàní tó sọ̀rọ̀ burúkú sí kábíyèsí táwọn tó ń lọ káàkiri tó sọ pé àwọn ń wá jókòó àlàáfíà
nílùú Ògbómọ̀ṣọ́, àwọn náà lè rí fídíò yẹn wò, wọ́n sì lè mọ́ rí wò. Àwọn yìí kan náà ni wọ́n á lajúlẹ̀ náà wá tó wá wípé Ádámọ̀ Sàní náà tó wá wà nínú ẹni tí wọ́n pè pé kó máa bọ̀ wá ṣe wáàsí lọ́jọ́ náà. Ádámọ̀ Sàní wà lóde. Olúgbọ́n tí ń kọlu kábíyèsí tó tún kọlu kábíyèsí lọ́jọ́ mẹ́ta yìí náà tí ń tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀, ó wà lórí ìjókòó bí kan. Mo rò pé mo fẹ́ kẹ́ ẹ lọ rí mọ̀ sí kí n sọ tẹ̀ nìyẹn. Èèyàn wá tún wá mọ bẹ́ẹ̀, wọ́n wá tún wá lọ rí mú igi ogun Ọ̀yọ́ tí kò rí tọ̀yọ́ yanjú tó tún ti dá nǹkan míì lẹ̀ lábẹ́nú lọ́yọ̀ọ́ tó ń jẹ́ kí Yunus ọmọ gbé microphone lójú rẹ̀ tí fi ń sọ fún wa pé ọba ìlú àwọn mùsùlùmí ni tí wọ́n ń juwọ́ sókè tí wọ́n fi ń fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí Ògbómọ̀ṣọ́, tí ń sọ fún wọn níbi pé kí wọ́n forí balẹ̀ fún ọba àtọ̀dọ̀ títí wa torí pé ó jẹ́ pé kìrìsìtẹ́nì, tí òun sì ń forí balẹ̀ fún ọba tiwọn tó jẹ́ pé ẹni tí ń sìn tó jẹ́ pé oníṣàngó ni. Ọ̀nà tí kálukú yàn ọ̀tọ̀ọ̀tọ̀, ọ̀nà tí kálukú yàn ọ̀tọ̀ọ̀tọ̀, ibi tí kálukú bá sì ti bára rẹ̀ òun ni ó mọ bí ó ti ṣe ń ṣe. Mo rántí wípé nígbà táwa kékeré àwọn kan mọ ọkùnrin kan, oró lè wà làwa ó ṣe o, oró lè wà làwa ó ṣe o, ẹ̀sìn kan wò pé òwe, ẹ̀sìn kan wò pé káwa mọ́ sòrò, oró lè wà làwa ó ṣe o. Nígbà táwa kékeré àmọ́ gbòòrò nìyẹn. So ibi tí ẹ̀sìn yẹn bá gbé ti kọ yóò kọ fún yẹn pé mi ò ní ṣe lè máa ṣètò Ọlọ́run, ó ti já sóun nínú. So àwọn ń fi hàn wá pé àwọn lè ṣòro lé àwọn kódà tí gbogbo ayé rí tán forí balẹ̀ tán kúnlẹ̀ fún ẹni tó jẹ́ pé oníṣàngó ni. Òun náà ni wọ́n fẹ́ wọn kọ́, òun náà lọ fẹ́ fa mùsùlùmí kalẹ̀ fún wọn tí wọ́n sọ pé sallu ala nabi, wọ́n fẹ́ fa ìmáàmù kalẹ̀ fún wọn tí wọ́n mọ̀ sọ pé sallu ala nabiyul karim. Wọ́n fẹ́ wọn kọ́, òun náà ni ó padà fa kalẹ̀ fún wọn. Àwọn sì ń sọ fún wa pé ká kọ́ fún wọn l'Ógbómọ̀ṣọ́ níbí. The same òun náà tún pè nínú àwọn tó ń bọ̀ wá ṣe wáàsí lórí ilẹ̀ bí. Àwọn faramọ́ nǹkan kan lọ́dọ̀ tiwọn, àwọn sì ń kọ́ fún wa níbí, wọ́n sì ní rẹ̀. Ọ̀dà ìjókòó àlàáfíà wà láwọn tán láwọn ń káàkiri pé gọ́vnà sọ pé káwọn lọ rè wá ìjókòó àlàáfíà lórí ẹ̀sìn pé káwọn ọmọ wá kálẹ̀ káàkiri tí wọ́n fẹ́ sọ pé irú invitation yóò ti dọ̀dọ̀ wọn ni. Ẹ jẹ́ á jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o. N tí yàn bá nígbà lólówó láti tálíkà ní tí ń kọ́ o. N táwa yìí, somebody like me, n tí irú èmi yìí wà fún. Èyí láti fi kájọ dúró tí òdodo. Kájọ sọ fúnra wa, báyìí yóò kó ṣe kòrò tó. Báyìí yóò kó ṣe kòrò tó. Ara mi gbogbo agbárí mi dá tẹ̀lẹ̀ṣẹ̀ mi. Ọkọ̀ àbòsí. N sì fẹ́ nǹkan tó lè dọ̀tí ìlú wa, tó lè dọ̀tí àpèrè wa. Àwọn evidences tẹ̀lé tí mo mú jáde fún wa ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ wò ó. Àwọn tó lọ́n bá nìkan ní invitation yẹn lọ́wọ́. Ká jẹ́ ká wò. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí o. Ṣé nínú ilẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ làwọn ọmọ Ògbómọ̀ṣọ́ náà tó ti wá ń pète ogun, pète ọ̀tẹ̀ lórí ìlú látàrí ọmọ tí ìsọmọ Ògbómọ̀ṣọ́ tá a mọ̀, táwọn tó sì já síwájú nílùú Ògbómọ̀ṣọ́ náà tán sì wá mọ̀, tán sì wá ń fi ìbẹ̀rù èèyàn láti fi parí títọ́ Ọlọ́run, wọ́n fi ìbẹ̀rù èèyàn wọ́n fi sọ́kàn ara wọn láti pé wọn ò bẹ̀rù Ọlọ́run tẹ́ fi ṣe nǹkan tó ń ṣe yìí. Mo bẹ̀ wá, mo rọ̀ wá ni. Àwọn tá a bá lè sọ àwọn sọ̀rọ̀ nínú àbáwọn tó bá wà online, tá a bá lè gbé kí ní ìsáyé káyé ọba wa mọ́. Wọ́n ń pète ogun bẹ́ẹ̀ ààfin kan mọ́ dákẹ́. Àwọn tá sí láwọn ń wájókòó àlàáfíà kalẹ̀ káàkiri kan mọ́ dákẹ́. Àwọn nǹkan tó yẹ ká agbìyànjú tiwa nígbà tá à ń fi agitate wa, agbìyànjú tiwa torí pé àpọ́nlé iyì àti àgbéga àti ìfi èèyàn sípò ẹni tó tọ́ kó ṣe nǹkan tó yẹ ká ṣe ní láti ṣe fún àyímọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tá a fi gbé ọ̀rọ̀ yìí lọ sọ́dọ̀ àwọn àyímọ̀. A dúpẹ́ sọ́dọ̀ fún lọ́dọ̀ àwọn gbogbo àwọn tán tẹ́wọ́ gbà nígbà náà. Bèrè bí àwàdà tó fi débi tó dé ìhà tó fi débi. Èmi Bòròró bí ọ̀rọ̀ Bòròró tó lọ́rọ̀ tèmi tí kò ní ìlú kan tí ń gbé.
látàrí pé téèyàn bá ń jìjàǹgbara fún nǹkan tó máa ń ṣe, kó jìjàǹgbara ń bì kó bẹ́sẹ̀ sọ̀rọ̀ ni síbòmí tó bá bẹ́sẹ̀ sọ̀rọ̀ sí, ó depend lórí bó bá ṣe wáyé. Bó ti ṣe rí nu, ẹ fi irú ti Sunday Igboho ẹ fi ṣàkàwé kẹ́mú dání. Kì í ṣe pé mo ń sọ pé Sunday Igboho kọ́ ni mí, no. Òun kọ́, torí Sunday Igboho ó ní àfẹ̀yìntì níbi wọ́n ti bí, ó sì tún ní àfẹ̀yìntì ní àwọn ìlú yòókù tó jẹ́ ti Yorùbá, ó sì tún ní àfẹ̀yìntì nínú ìjọba, ó tún ní àfẹ̀yìntì lókè òkun. Pé tó bá dílẹ̀ báyìí wọ́n gbé ṣẹ́kẹ́lẹ́, wọ́n tètè pàṣẹ síbí. O lè lọ sí Germany, wọ́n lè gbé sí Canada, wọ́n lè gbé sí anywhere. Tó bá dé bó ṣe dé ní ìsìn yóò sọ tó fẹ́ sọ, tó bá dọ̀là tó bá rí pé ilẹ̀ tó fẹ́ rọ̀, yóò gbọ̀nà Kútọ̀nù lọ láti Kútọ̀nù yóò bọ̀ sí ibòmí tó ṣe. Àwa yóò níbi táwa lè sá lọ. Ògbómọ̀ṣọ́ náà nílùú bàbá wa, wọ́n bá mọ ilẹ̀ wa lóko láti ta, kó tún mọ ilẹ̀ wa lóko nínú ilé. Àṣàmọ̀ pé níjọ́ ọjọ́ kan a ò ní sí mọ́. Ìtàn yóò sọ ní kálukú bá ṣe tó fi fàyè lẹ̀, tó fi máa di pé ṣé ìdílé yìí ló fẹ́ ṣe nǹkan pẹ̀lú bọ́mọ̀ ṣe mọ̀ ṣe nù. Kódà láyé ìgbà kan àwọn kan báyìí ṣẹlẹ̀, àmọ́ pé ìtàn yóò sọ nǹkan nípa ẹnì kọ̀ọ̀kan wa. Ọ̀rọ̀ yìí kì í ṣe pé mo kàn sọ láti pé ká sọ lásán, ká mójú ká pé ká máa ra kúrò ń bẹ̀. Kí la rí sí àwọn tán tó ń pe àwọn tí wọ́n wà láàfíà fún ìlú wa, tán tó ń tún wọn pé káwọn ọmọ ṣe wáàsí fún wa nílùú Ògbómọ̀ṣọ́. So ó ti wá di pé bó bá lè dogun kó dogun, bó bá lè dìjà kó dìjà, tó bá lè dọ̀tẹ̀ kó dọ̀tẹ̀, ní tí wọ́n ń ṣe nìyẹn. Lẹ́nu ọjọ́ mẹ́ta ìdarí àwọn ọmọ tán bá wọn blọ́ọ̀gì kálẹ̀ káàkiri, tánjọ dáfìlà orí kan náà tánjọ wá ń jó nílùú Ògbómọ̀ṣọ́. Àwọn làwọn nílùú kọ̀sẹ́ni tó lé pé káwọn ọmọ ṣe kìíní káwọn ọmọ dápa tẹ̀lé. Àwọn orí nǹkan kan àṣírí nǹkan kan tó sọ̀rọ̀, àṣírí nǹkan tó ṣe nǹkan kan lórí rẹ̀. So kọ́lọ́n bá kún wọn láàánẹ́bí kó kún wa lọ́wọ́. Ìlú Ògbómọ̀ṣọ́ kò ní dàrú, àpèrè Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́. Àwọn tọ́lọ́ fi sásíwájú fún wa, Ọlọ́run yóò bá wa kún wọn lọ́wọ́ lórí ìrìn àjò ìlú Ògbómọ̀ṣọ́. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.